tá fẹ́ sọ nípa lórí alálẹ́ yìí náà ni pé àwọn obìnrin kan wà wọn kì í gbádùn ìbálòpọ̀ kò sí bó ṣe fẹ́ bá wọn ṣètò irọ́ ni so irú wọn tí ọkàn wọn bá ní nǹkan ṣe pẹ̀lú wọn bẹ́ẹ̀ni pé ó fẹ́ kó ìnira bá wọn ni ọ̀ ní fi tùdùn tayọ̀ láti fi wẹ́kọ̀mù ọkọ wọn irú wọn ilé wọn máa ń dàrú ni ẹ̀rẹ̀ mọ̀ ọ̀rọ̀ àwọn ọkùnrin tó wáyé pé ara wọn bá wà lọ́nà bẹ́ẹ̀ tẹ́ pé ọkùnrin kan obìnrin máa ń fi wọ́n lọ fi wọ́n pa ó máa ń ká wọn pé kán gbá wọn dànù kúrò lórí kinní ni so bó ṣe wá wà yẹn àìsàn ni kò yẹ kó dìjà ẹni tí nǹkan ń ṣe òun ló jẹ́ kó mójútó ọ̀rọ̀ ara ẹ̀ so bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin náà bẹ́ẹ̀ ni ó wà lọ́dọ̀ ó ṣe máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkùnrin náà àwọn ọkùnrin kan náà wà náà tó bá ń bálòpọ̀ ọkùnrin ní ìtumọ̀ lọ́dọ̀ wọn ò ní gbádùn ẹ̀ kò sí bó ṣe fẹ́ bá wọn ṣe tó wọn ní gbádùn ẹ̀ àìsàn náà ní gbogbo ẹ̀ kọ́ ní àṣàsí so tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó bá ti parí ìjà ti báyìí àwọn dáàdì wa kọ́ ló máa kẹ́ wọn wá ní kíní kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kankan ṣẹlẹ̀ padà wá rí mi wọ́n ti mọ̀ pé nǹkan kan hàpù ni so ó pọ̀ àti ó ti pọ̀ bẹ́ẹ̀ èèyàn máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara ẹ̀ ni èèyàn máa dìde sọ̀rọ̀ ara ẹ̀ ni so bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé ṣe jẹ́ ní gbogbo ẹ̀kọ́ ní àṣàsí ẹnìkan ló ń ṣe mẹ́rin kan ló ń ṣe gbogbo ẹ̀kọ́ tí ó ti yé yín so bó ṣe jẹ́ nìyẹn bákan náà irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà wọn kì í release wọn kì í máa ní gbẹ̀ngbẹ́ ìbálòpọ̀ ara wọn kì í gbé so kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ tí bóyá ọkàn ni o tó fẹ́ láìkì wọn látara irú ìṣesí yẹn so àìsàn náà ni a ní láti wá láti tọ́jú ara wa láti mọ́nítọ̀ ọ̀rọ̀ ara wa nǹkan tó ń ṣe wá a ní láti jáde sí so bó ṣe jẹ́ nìyẹn kí nìkan tá a máa ṣe nǹkan méjì ni mo fẹ́ júwe bọ̀ màá júwe kan màá tọ́jú kan torí yẹn bìrù náà ìṣòro pọ́nlé báyìí ṣe pọ́nlé rẹpẹtẹ báyìí so ẹlòmíì ó máa ń rò pé bóyá èèyàn orógùn he lórí Facebook ni èmi ò orógùn he lórí Facebook èmi kọ́ṣẹ́ ni tí mo lọ́gà ọ̀gá tó kọ́ mi iṣẹ́ tí mo fẹ́ filẹ̀ yìí ọlọ́mọ apàdà lẹ́yìn ẹ̀ òun náà ni Ustaz Saheed Ọlámilékan Abdulrahim ní ìwòlọ́hùn ọlọ́run jẹ́ gbọ́kú ẹ̀ so àti bẹ́ẹ̀ lọ bákan náà nínú àwọn tó ń train wa ní Abẹ́òkúta mi báyìí iná ni Jamiu Ògúnbáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí Olúwayé alágbogbo láfin wa nílànà ìbílẹ̀ àti ewé àti egbò bákan náà nínú àwọn tó ń train wa Abẹ́òkúta ní ìlànà prophetic medicine òun náà ni Alani Taofik Ajani tọ́jú ara ẹ̀ ní ìdíyàlọ́hùn ìyá Ṣáfi ìkànnì wọn ni ní Ìsẹ́yìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúrò àmọ́ lọ sí Togo gan tí mo lọ gba oògùn so ọ̀rọ̀ pé arógun lórí Facebook àbí à ń kàn sọ̀rọ̀ tí a mọ̀ ń pa ẹ̀kọ́ iṣẹ́ tí a kọ́ tí a mọ̀ ń pa ẹni láti lọ́gà láti fọ́ sọ àpé ọ̀gá mi lélẹ̀ lọ́rọ̀ mi 09122456320 07041891426 WhatsApp ni 07063939252 ó yẹ jẹ́ nìyẹn so ẹlòmíì nínú àwọn obìnrin yẹn ojú ara ẹ̀ máa gbẹ fúrúfúrú ẹni tí ojú ara ẹ̀ bá gbẹ kò sí bó ṣe fẹ́ gbá kódà ọkọ ẹ̀gbọ́n kò ní ráyè wọlé bọ̀rọ̀ so ó máa ń dìjà nù lé kò jẹ́ kí wọ́n máa bára yín jà nǹkan tó ṣe é tó máa túmọ̀ ẹ lè lọ béèrè pé nǹkan bábá yín ṣe mí kò sí àìsàn tó lógùn ikú àti ogbó nìkan ni o máa béèrè ni pé kí ni mo fẹ́ ṣe sí irú nǹkan báyìí àwọn tó mọ̀ wọ́n á fi ẹ sọ́nà kì í ṣe pé máa wá bínú àbí kẹ́ máa wá pariwo ọkọ mi ò ṣe déédé obìnrin mi kékeré ní ìdá ti pariwo wọn yín síta nǹkan tó ṣẹlẹ̀ ní kẹ́ béèrè ọwọ́ tó ń dun ní Yorùbá ní àkéfì sí abẹ́ aṣọ tó bó ṣe jẹ́ nìyẹn tó bá jẹ́ pé obìnrin ni nǹkan ẹ̀ ṣe pé òun gbádùn ìbálòpọ̀ ara ẹ̀ ò kí ń gbé kí ń release ojú ara ẹ̀ máa ń gbẹ àti bẹ́ẹ̀ lọ tó nǹkan ṣe ló máa júwe ó dẹ̀ ṣiṣẹ́ méjì tá a bá lo lọ́nà kan ó ṣiṣẹ́ infection tí infection bá wà lára obìnrin yẹn ọ̀ tá a bá lo direct ara máa gbé tó bá lo láàrin bí ọ̀sẹ̀ mélòó kan ara máa wípé ọkọ ẹ fẹ́ lọ bí iṣẹ́ máa bùsùn ní pé ò lọ níbo ò lọ ẹ ti rí pé iṣẹ́ ti ń dáhùn yẹn so nǹkan àkọ́kọ́ tá a máa lọ wá òun náà ni garlic tí a mọ̀ sí àlùbọ́sà ayù bákan náà a máa lọ wá turmeric tí a mọ̀ sí atalẹ̀ pupa bákan náà a máa lọ wá ginger tí a mọ̀ sí atalẹ̀ funfun bákan náà a máa lọ wá clove tí a mọ̀ sí kànáfùrù ó ti tán nǹkan mẹ́rin tí a máa lọ wá nìyẹn tóbìnrin lẹ́yìn tó ọkùnrin ọ̀tọ̀ o tó bá dijọ́ mi a máa ṣe yẹn o ìyẹn kọ́ la fèsì lẹ́ni o ṣé o ti yé bá la ṣe máa wá ṣe gbogbo nǹkan tá a garlic yẹn máa ń ní epo lára a máa bó epo ara ẹ̀ kúrò ìyẹn àlùbọ́sà ayù ni mò ń sọ ń pa yẹn
so a máa wá lọ wá kẹ́ẹ̀gì kan bóyá 5 litre ni o bẹ́ẹ̀ la máa kó gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn a máa kó papọ̀ sí so àwa máa da omi sí a máa jẹ́ kó lò bí 3 days or 5 days gbogbo ẹ̀ máa toró mọ́ra wọn dáadáa tó bá fẹ́ lò fún ẹ fẹ́ ṣàn àti pé kára máa wà ókè kébìnrin máa wà níwà obìnrin ni so torí pé dídá tó ló ń dá wa kì í ṣe pé ká máa bímọ nìkan torí ká máa bímọ nìkan kọ́ Ọlọ́run fi dá wa rárá o ní ibìkan Ọlọ́run ní nìsa okun harsun lakun fatu harsakum anashitum àwọn obìnrin yín àwọn ìyàwó yín ọgbà oko lọ́jọ́ fún yín àti ń tẹ̀mílẹ̀ lọ sí ọgbà oko yín tí ó ti yẹ kò tó wá dúró ń bẹ̀ Ọlọ́run ní hunna libasun lakum wa antum libasun lahunna aṣọ́búra lẹ jẹ́ fún wọn aṣọ́búra lẹ yín àwọn náà jẹ́ fún yín bóra yín mọ́lẹ̀ so torí pé ká máa bímọ nìkan kọ́ láti fẹ́ra wa so nǹkan tó bá ṣe wà fi ká àmọ́ bí a ṣe máa mójútó so tá a bá gbogbo nǹkan tá à ń sọ yìí omi la máa fi rẹ́ fún ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ 5 ó máa torú dáadáa a máa wà mú láàárọ̀ bí ṣífì mẹ́rin láàárọ̀ ṣífì mẹ́rin lálẹ́ tó yẹ pé ènìyàn ní infection fẹ́ lò fún infection ni àsìkò tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù ẹ̀ kò nílò rárá tó bá di àsìkò tó bá ṣe pé ó bẹ̀rẹ̀ nǹkan oṣù lẹ́nìí àti bẹ̀rẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ sí ní máa lò so a ṣiṣẹ́ fún ara yà wà òkè ara yà gbé a máa ní gbẹ̀ngbẹ́ kó bá ọkùnrin ṣe tó bá yẹ pé ìjà máa wáyé láàrin ọkọ yà pé talẹ́lẹ́ ìgbọ́n pàápàá tí ó ti yẹ yín a máa lò lásìkò yẹn so nǹkan méjì tó ṣe ni ó ṣiṣẹ́ infection dẹ̀ ṣiṣẹ́ pé kára wà òkè so tó bá di ìjọ́ mi tó jẹ́ ti ọkùnrin àtúmọ̀ àgbéyẹn wá so bá bá ṣe lò abáwa lára mu.